eléyìí tí mo mú wá fún wa lónìí ni awẹ́bí dànù àtúndè awẹ́bí dànù. Ẹni tí ọjà rẹ̀ ò bá tà, àbí wọn lálàkàlà, àbí jàǹkáwọ̀ ń kọ́wọ́ lójú, àbí òun kiri ata lójú oorun, àbí wọ́n ń hègbín. Ó gba àwọn nǹkan yìí, àwọn àpẹẹrẹ burúkú ni. Láti wá rú àwọn nǹkan báyìí, bóyá iṣẹ́ kan là ń ṣe, à ń ṣiṣẹ́ ìjọba ni àbá ń ṣiṣẹ́ ọwọ́, iṣẹ́ náà ti wá dojúrú mọ́ ọ̀tá wa lójú. Nǹkan tí a lè ṣe òun náà ní eléyìí, bóyá ọkọ là ń wá, aya là ń wá, gbogbo ẹ̀ ṣàwárí bákan náà. Ó ti wá dé oríta, kò yé mi mọ́. Nǹkan tí a máa ṣe òun náà ní eléyìí o. Ẹ dákun mo bẹ̀ yín, ẹ ní ṣe àṣedànù. Ẹ bá mi share program yìí, ẹ like, ẹ comment. Àná Ọlọ́run Ọba kò ní fi wá sílẹ̀. Ẹ bá mi lọ wá èso bomubomu tí kò tí ì dàgbà, tí ò tí ì gbó, kékeré, ẹyọ 3. Èso bomubomu kéékèèké, ẹyọ 3. Ẹ bá mi wá èso imí esú. Èso imí esú òun náà ni wọ́n ń pè ní rẹ́rìn kò mí. Ẹ ti mọ̀. Ẹ bá mi wá òun náà, òun ò níye. Ewé àjẹ́òbàlé, èyí tó bá bọ́lẹ̀ fúnra ẹ̀ kò níye. Ẹ bá mi wá òun náà, ó lè jẹ́ 2, ó lè jẹ́ 3, ó lè jẹ́ 4. Ẹ wá gún papọ̀ mọ́ èpo ọ̀bọ̀ níwọ̀nba. A ti gún papọ̀ mọ́ èpo ọ̀bọ̀. Ẹ bá mi fi ọṣẹ dúdú, ẹ bá mi fi kó o. Bàbá, àìjúbà afọ ògùn sínú kù. Ìwọ tó bá ń di ògùn sún, ìwọ tó bá fogun bàbá rẹ̀ lẹ̀, ó lógún ọba tẹlòmí gbà. Kádúpẹ́ lọ́wọ́ àbá wa tán fi àṣírí ìkalẹ̀ fún wa. Wá títí kọjú sí Ọlọ́run jẹ́ kó dáa. Ojú tó wù mí pátá, ojú wa àtẹ̀yìn wa kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Ó yẹ jẹ́ ká pò mọ́sẹ̀, jẹ́ kí a gún dáadáa, àti gún. Láwọn fẹ́ fi ọṣẹ ìwẹ̀, alẹ́ làá máa fi ọṣẹ ìwẹ̀ o. Alẹ́ làá fi ọṣẹ ìwẹ̀. Táwọn fẹ́ wá wẹ ọṣẹ yìí, á bu iyọ̀ sínú omi. Á bu iyọ̀ báyìí, á bu sí àtẹ́lẹwọ́ wa. Á wá tẹ̀ ní Ifá èjì ogbè. Á wá ṣe àdúrà sí i. Tí ò bá sí iyọ̀ nínú ọbẹ̀, ọbẹ̀ ò kí ń dùn. Káyé mi kó ládùn, kó lóyin. Gbogbo àdúrà tó wá wù wá la máa ṣe sí i. Wá ti wá ṣe àdúrà yẹn sí tán, àti tẹ Ifá èjì ogbè, àti ṣàdúrà sí táwọn á da iyọ̀ yẹn, á dà sínú omi. Àdìtú là á diyọ̀. Kọ́rọ̀ mi kó lójútùú lónìí o. Ẹ̀yin rúmọlẹ̀, ẹ ṣàánú mi, ẹ ta lórí lálá sí mi. Kọ́rọ̀ mi kó lójútùú lónìí. A wá fi ọwọ́, á fi rú omi yẹn. Ẹ jẹ́ ká fi epo para wa. Ẹ jẹ́ ká fi epo para wa. Ṣùgbọ́n kànkàn bílẹ̀ òun là á fi wẹ ọṣẹ yìí. Alẹ́ òun là máa ń wẹ ọṣẹ yìí o. Alẹ́ là á wẹ̀ o. Á fi epo para. Ẹ jẹ́ ká máa wẹ ìwẹ̀ yìí ní alẹ́. Ẹ jẹ́ ká máa wẹ ọṣẹ yìí ní alẹ́. Kó tó pé ọjọ́ 7 tá bá ń wẹ ìwẹ̀ yìí, àwa gan ò rí gbígbàdúrà Ọlọ́run, á rí ìyàtọ̀, á rí àánú Ọlọ́run, á rí àánú gbà lọ́dọ̀ Elédùmarè. Bí ó ṣe jẹ́ nìyẹn o. Ẹ bá nífẹ̀ẹ́ sí àwọn àgbo alọ́lọ́kan òjọ̀kan, a ní àgbo ìdákọ́lẹ̀, a ní àgbo jẹ̀díjẹ̀dí, a ní àgbo alẹ́, àgbo aládìí herbal flusher. Èyíkéyìí àgbo ó bẹ ní ọ̀dọ̀ wa. Ẹ lè fẹ́ pè mí, nọ́mbà tí ẹ máa pè mí sí ó ní 08039336675 tàbí 08087533584. Ẹ dákun mo bẹ̀ yín, ẹ share program yìí, ẹ like, ẹ comment. Àná Ọlọ́run Ọba kò ní fi wá sílẹ̀ o. Orúkọ mi yí padà, èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade, ọmọ bàbá Aramide, lágboolé Ìjagun ní ìlú Ìníṣà. Ire o, ó di lábọ̀.